Ẹ káàbọ̀ sórí ìkànnì wa Ìyìn lólùfẹ́ wa. Ṣé dáadáa la bá yín? Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé tá ò bá ti rí àwa kì í sọ. Ìkíni tá bá dẹ̀ máa sọ lé lórí náà, a máa ti ṣèwádìí lóní kúlẹ̀kúlẹ̀ kó tó di pa máa sórí ìkànnì yìí fún yín láti gbọ́ àti láti wò ó. Ọba Solomon rèé tó máa tún ti jáde tán. Ọba Solomon tún pẹ́ẹ́pẹ́ rọ̀. Fáǹsì bí wípé ta ni Ọba Solomon bá rí? Ọba Solomon máa ń sọ nípa pásítọ̀ Adeboye ní wo gbogbo fídíò ẹ̀ lè máa jàǹfààní lórí ìkànnì yìí. Tó bá yẹ pé ìgbà àkọ́kọ́ rèé èyí tó ń darapọ̀ mọ́ kọ́ bá a subscribe kó like kó comment kó share. Wàá lè máa jẹ àǹfààní content yìí nígbàkúgbà lóòrèkóòrè. Táwa fi léta wàá lè máa fi ṣe ọgbọ́n ìmọ̀ àti òye. Gẹ́gẹ́ bí sọ pé fídíò wọn àlẹ́ ìtàwọn Ọba Solomon tún pẹ́ fídíò náà rè ó yá iná ẹ gbọ́. Pastor E.A. Adeboye. Pastor E.A. Adeboye. Pastor Enoch Adeboye. The Redeemed Christian Church of God pastor. Now, I accept you as a man of God because of what you say about that boy that abusing you, that they should release him. Now you are a man of God. Bíbélì sọ wípé nípa èso wọn la máa fi mọ̀ wọ́n, nípa ẹ̀wà wọn la máa fi dá wọn lẹ́jọ́. Ẹ tẹ̀lé nǹkan tó wà nínú Bíbélì. Nǹkan tó wà nínú ìwé Matthew chapter 5 verse 11 to 12. I read. Alábùkún ni fún ẹ̀yin nígbà tí wọ́n bá ń kẹ́gàn yín, tí wọ́n bá ń ṣe inúnibíni sí yín, tí wọ́n bá sì ń fi èké sọ̀rọ̀ búburú gbogbo sí yín nítorí èmi. Ẹ máa yọ̀ kí ẹ̀yin kí ó sì máa fò fún ayọ̀, nítorí èrè yín pọ̀ ní ọ̀run. Bẹ́ẹ̀ ni wọ́n sá ṣe inúnibíni sí àwọn wòlíì tí ó wà síwájú yín. Ẹ mú ìlérí yìí ṣẹ. Ọ̀rọ̀ tó wà ní Bíbélì ẹ mú ṣẹ. Ẹ sọ fún gbogbo àgbáyé pé èèyàn Ọlọ́run ni yín. Ẹ̀mí yín máa gùn. Gbogbo ilé tó kù tẹ́ fẹ́ lò nígbésí ayé yín àlàáfíà lẹ máa fi lò. Ọlọ́run ti test yín o. Ọlọ́run ti dán yín wò. Ẹ dẹ̀ ti pass àdánwò náà. Now you're free to go. I greet you once again, Pastor Adeboye. Congratulations. Because testing ńlá lọ́lọ́run gbé sí yín níwájú, ẹ dẹ̀ pass yẹ. Torí arákùnrin yẹn kéré sí yín púpọ̀, ẹ lè yá mọ́gbẹ́. Ẹ dẹ̀ ní pẹ̀lú gbogbo ìbúbú tó ń bú yẹn ní kán lọ fi sílẹ̀. From today, I accept you as a man of God. Because of that humanity, because of that behaviors. Anywhere, anybody tó bá sọ̀rọ̀ against yín ní Nàìjíríà tí bá gbọ́ olùgbàdì ayé. You are a man of God because of this one behaviors. And I greet you, congratulations for these behaviors. God bless Pastor Adeboye. God bless all the redeemed member. My name is King Solomon, the man of truth. Bye for now. Kílẹ̀ náà rí sí fídíò yìí tí mo play tán fún yín sìn. Ẹ wò ẹ kí opinion yín ní comment section. Tó bá yẹ pé ìgbà àkọ́kọ́ rèé tó darapọ̀ mọ́ kọ́ nìyí, bá a subscribe kó like kó comment kó share. Wàá lè máa jẹ àǹfààní content yìí nígbàkúgbà lóòrèkóòrè. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ti mọ̀ pé Pastor Adeboye anointing man ni àgbà pastor. Ẹ wò gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé àwọn ò ní takò ẹnikẹ́ni lórí ìkànnì yìí. Ọ̀pá pọ̀lọ̀pọ̀lọ̀ kò ṣeé pé jò. Ó dàbọ̀.